ọba asìnìlá ẹsẹ̀ sùúrù àtẹ̀lé àṣẹ ilé ẹjọ́ àtẹ̀lé àṣẹ ilé ẹjọ́ wà ní kóòtù. Ẹ̀dì ilé ẹjọ́ náà sọ fún wa bí ìmáàmù tọ́jáde bá ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ bóun bá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ilé ẹjọ́ náà sọ fún wa ààyè kúrò ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó sì ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ilé ẹjọ́ ọ̀rọ̀ wà ní ẹjọ́ ṣùgbọ́n ìmáàmù ti ààfin ìmáàmù ti sọ̀rọ̀ afẹ́lẹ́wà ní rẹ̀ lónìí. We'll be inviting the chief imam of Ogbomoso land. Ebawa fi towotowo pe Sheikh wa. I'm sorry, the chief imam of the palace. The chief imam of the palace. Apologies, sir. Please don't stop until I get here. I mean, we can do better. Come on. Apologies for the errors. Wọ́n ní eléyìí ni lẹ́tà tí bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọ́n kọ sí rábítà láti fi ẹ̀hónú wọn hàn lórí ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé àwọn ni wọ́n wá ń ṣojú rábítà àbí wọ́n wá ń ṣojú Ògbómọ̀ṣọ́ ní rábítà pé àwọn láti yànnà náà. Wọ́n láwọn bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Wọ́n láwọn kí gbogbo àwọn bàbá wa wọ́n wá ní lẹ́tà yìí àwọn kọ láti fi ẹ̀hónú wọn hàn wípé ìmáàmù Tọ́lẹ́há àwọn kọ́ làwọn recognize táwọn yàn pé kọ́ máa wá ṣojú ìlú Ògbómọ̀ṣọ́ ní rábítà. Wọ́n nítorí wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní àwọn ẹjọ́ tí wọ́n ń bá àwọn èèyàn tó pọ̀ fà ní ilé ẹjọ́. Wọ́n wá dárúkọ nínú àwọn tí wọ́n ń bá fa ẹjọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n dárúkọ bí èèyàn 10. Wọ́n ní gẹ́gẹ́ bí kábíyèsí àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n ní àwọn ò recognize ìmáàmù Tọ́lá ní olórí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tí ó máa wá ṣojú àwọn mùsùlùmí tó wà ní Ògbómọ̀ṣọ́ ní rábítà. Salamu alaykum rahmatullah. Ok, òun la ti gbọ́ yẹn o. Ẹni táwọn bá yàn òun ni táwọn bá fà kalẹ̀ òun ni kí wọ́n sì ti fa ìmáàmù Abibulayi Ahmed Tijani wọ́n ti fa kalẹ̀. The second. Ayílára the second. Òun ló sì ti kí wọ́n ti fa fún gbogbo àwọn àfáàfáà àwọn ìmáàmù gbogbo àwọn bàbá bí yẹn ṣe rí nìyẹn. Ẹ bá wa kí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ púpọ̀ káde pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí orúkẹ̀ rẹ̀ dábẹ́rẹ́ kó dókínní àbí kí lẹ́yìn ẹ̀ ń kó sí mi lẹ́nu wọ́n kó sí mi lẹ́nu ẹ̀ fẹ́ jẹ́ kí méjì fẹ́ wí. Kẹ́mi wọ́n gùn àti gbọ́ kódà àti mú un ṣe wọ́n pìrìsẹ́ǹtì ẹnìkan fún wa ẹni tí wọ́n pìrìsẹ́ǹtì fún wa yẹn ó ní kábíyèsí ní pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ nìyí ẹ bá mi gbà á ti gbà o kódà ó ti wá kí mi bíi ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà dáadáa.
wa kí. Naam. tó àwọn kábíyèsí wa tí wọ́n wà lórí ìjókòó àwọn ni wọ́n present ẹ̀ fáwọn bàbá wọn. bàbá ìmọ̀ọ́mù ọ̀lẹ́ bá bọ̀. Habibullah. wọ́n ní orúkọ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ń jẹ́ ìmọ̀ọ́mù Muhammadu Habibullah Ayilara the second. Muhammadu Habibullah Ahmad Tijani Ayilara the second òun ni chief ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́. wala in kan faritu ina asaba lahi la sodid. àwọn bàbá sọ̀rọ̀ lálẹ́ àná pẹ̀lú wọn. wọ́n ní kó kí pírẹsidẹ́ǹtì náà wọ́n ní ẹ̀fọn ní pírẹsidẹ́ǹtì lọ́wọ́ ẹ yá dáadáa ẹ yá pírẹsidẹ́ǹtì líìgì chief imam gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ àti ohun tó wà lábẹ́ ẹ̀. bàbá Báńgbọ́lá vice president Rabita àwọn náà gbà wọlé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tuntun. bàbá wa ìmọ̀ọ́mù Jẹ̀bú wọ́n gbà wọlé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́. bàbá wa ìmọ̀ọ́mù Àkúrẹ́ àwọn náà gbà wọlé. bàbá ìmọ̀ọ́mù Ìkòròdú gbogbo Èkó àwọn náà gbà wọlé. ọ́fíìsì bàbá Ìbàdàn grand patron bàbá Ìbàdàn gbà wọlé o state yín gangan nìyẹn. Ògbómọ̀ṣọ́ náà bàbá wa lọ́ṣogbo Ọ̀ṣun state àwọn náà gbà wọlé. mufti Rabita mufti ilẹ̀ Yorùbá mufti Rabita àwọn gbà wọlé. bàbá wa Sọ̀mùdání náà gbà wọlé. Lisanu náà gbà wọlé kó lọ kí Lisanu lọ́hùn. Allahu Akbar. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين. ẹ dákun nítorí Ọlọ́run bàbá